Assalamu alaikum. Ẹdún náà báwo ni àwọn wèrè àfàṣe pọ̀ ní ìlú Ogbomoso báyìí náà? Ẹ gbọ́ ọ̀dọ̀ tí ìwé eléyìí sọ, ẹ̀yin náà ẹ gbọ́. Mùsùlùmí ló kọ́ mọ́ṣáláṣí ààfin yẹn ni. Sẹ́yìn Mùsùlùmí lẹ kọ́. Ṣé Sàúdí ló wá kọ́ mọ́ṣáláṣí Jágbó ni? Ẹni tó wá kọ́ mọ́ṣáláṣí yẹn ò wá ní láṣẹ lórí nǹkan rẹ̀ mọ́. Dey play. Bí wọ́n bá ti wá kọ́ mọ́ṣáláṣí nísìn tí kí mọ̀mọ́ kọ́ mọ́ kírun bẹ́ẹ̀ ó ti wá di ti ẹni yẹn. So Mùsùlùmí wàá claim rẹ̀ pé ogún àwọn ni. Níbo? Ṣé ọ̀rọ̀ lélẹ́yìí sọ? Mọ́ṣáláṣí kìíní kan ṣé o daft ni? Ṣé ọpọlọ ẹ lọ ìwé nígbà tó níṣẹ́ lọ́wọ́ tí mọ́mù ti cast gbogbo àṣírí yín olójẹ́ kó máa sọ wọ́n lẹ́nu ó dá jájọ bira wa léèrè tí èèyàn bá kọ́ mọ́ṣáláṣí tó kọ́ church ta ló kọ́ fún? Ṣé bọ́lọ́run ni àtàwọn tó máa ń jọ́sìn fún bẹ̀? Ṣé wọ́n ń wíìlì mọ́ṣáláṣí àbọ̀ ń wíìlì ṣọ́ọ̀ṣì wọ́n ń wíìlì ẹ̀ fún ìran kan ni? Àbí làákàyè tí gbogbo ń ṣe kú báyìí torí àti jẹ ẹ wá ń lọ gbogbo ọ̀rọ̀ yẹn ń lọ ọmọ ọba lẹ́sẹ̀ ń tí ó kọ́ bá ẹ jẹ́ kí ọmọ bàbá yẹn ẹ jẹ́ kó ṣiṣẹ́ tó fẹ́ ṣe ẹ jẹ́ kí mọ́mù kó ṣiṣẹ́ tó fẹ́ ṣe ẹ jẹ́ kí bàbá wa ọba ẹ jẹ́ kó ṣiṣẹ́ tó fẹ́ ṣe kí ló dé kí ló le tó báyìí ṣé nítorí ìjẹkújẹ tẹ̀ ń jẹ ẹ gbọ́rú idiot bàbá yìí náà kí ló eléyìí kó máa ro ikú ro bàbá wa Èjìdé kó máa ro ikú ro bàbá wa Alhaji Ali nítorí pé wọ́n sọ̀pọ̀tì mọ́mù abẹ́ ẹ̀gbọ́. Alhaji Mansuru Èjìdé àti Alhaji Alim àwọn ń lọ tí wọ́n nu fa àwọn ń lọ́nu ó dá mi lójú pé wọn ò tún lè lo déédéé tí wọ́n ti lò nínú ìṣẹ̀mí wọn mọ́ lórílẹ̀ ayé wọ́n ń lọ́nu. ṣé náà ti gbọ́ pé ọ̀rọ̀ kú ló ń rorò wọ́n wípé bàbá ò lè lo wọn ò lè lo kún ẹjọ́ orí wọn kéèyàn ti wà 40 years kó ní kò lè lo 40 years sí ṣé ọjọ́ òkú kọ́ ló ń rorò wọn kéèyàn ti wà 70 years kó ní kò lè lo 70 years sí ṣé o fẹ́ kó kún kékeré ni ṣé tó bá kú bàbá ẹ fẹ́ lówó bíi tiẹ̀ mọ́ ni wẹ́n náà o ti sọ pé torí o jẹ́ nú owó wọn ó rìn. bẹ́ẹ̀ bá fìrù fọ́nná ẹ gbóhùn ara yín o ò mọ̀ pé olówó mọ̀já kò tó mọ̀já gegele ẹni tá à ń jẹ nínú owó ẹ̀ ni. onítorí ẹ ò jẹ́ nú owó wọn ló ṣe ń ronú pé kí wọ́n kú tán bá wá gbé ẹ ní ìsìn tán fọlọ́pàá gbé ẹ kó ń dá òun ọjọ́ ọkú òun dúnkokò kú mọ́ọ̀yàn wá ní kíní bẹ́ẹ̀ náà ni irú idiot yẹn ní pé ìmáàmù tó líà kó mọ́ máa ṣẹ̀sìn ọmọ bàbá ńlá kú bàbá ẹ ló máa ṣẹ̀sìn ìwọ ọwọ́ àfàgbèrè tó yẹ kó ta ní pé ẹ láàfà gan ìwọ ẹlẹ́bọ lásán yìí bàbá kábíyèsí gbogbo wọn bàbá tí wọ́n ń wá ní gbogbo ọjọ́ jímọ̀jímọ̀ ẹ̀ ṣe ní kó máa bọ́ agbádá wọn ẹ̀rẹ̀ lómi tó sọ́n bá ń tẹ̀ ẹ̀rẹ̀ lómi tó ló ń dè ṣé kí àwọn yẹn lẹ́ni máa ní kó máa wá ṣàdúrà fún yín àwọn torí àti jẹ ẹ̀sìn fẹ́ máa da ojú Islam ẹ fẹ́ máa da ojú Islam bolẹ̀ ẹ wá ń lọ ọmọ ẹsẹ̀ ọba gbogbo ẹ̀yin kìrìsìtẹ́nì ìlú Ògbómọ̀ṣọ́ ẹ pariwo síta ẹ̀yin náà ní right láàfin kì í ṣàwọn nìkan ni wọ́n ní right ṣé mùsùlùmí nìkan ló wà láyé ni ẹ̀dẹ̀ ń da gbogbo ẹ̀rú ẹ̀dẹ̀ ń bojú Islam jẹ àwọn èèyàn máa wá rí wa lágbàáyé á máa ní àwọn mùsùlùmí yẹn oníjàgídíjàgan ni wọ́n oníjàgídíjàgan ni wọ́n àṣẹ wọ́n sì lọ kóra yín jọ bàbá tó ń sọ̀rọ̀ ní kíláàsì pé kí bàbá oníbàbá ó kú ṣé bàbá yín jẹ̀ mọ́ ọ̀mù rí ni sọ́njẹ́ làdáni ìyàn ń jòyè nù wọn yìí náà ẹ̀dẹ̀ ń dàlú Ògbómọ̀ṣọ́ ẹ̀dẹ̀ gẹ́gẹ́ wọn máa ilé ayélujára fún ara wọn jáde síta kọ́ ọmọ ilé ayélujára kan jáde síta pé ilé ayélujára ni wá o òótọ́ ni o ààrẹ nìkan kọ́kọ́ jáde yàtọ̀ sẹ́wọ̀n tẹ́ ẹ̀ lọ ń gbé tẹ́ ti máa lọ plug tẹ́ máa ní kọ́ máa wá sọ̀rọ̀ lórí social media ẹ wá ń lò gbogbo ẹ̀ mọ́ ọba lẹ́sẹ̀ gbogbo ẹ̀yin kìrìsìtẹ́nì àgbáláyé ẹ jáde sọ̀rọ̀ yìí pé àwọn kẹ́ni yìí kọ́ máa pariwo ọba wa mọ́ kọfọba wa lẹ̀ lọ́rùn kọjá kọba ó ṣiṣẹ́ wọn àwọn ẹ̀yin kìrìsìtẹ́nì náà láǹfààní ti yín nínú ààfin bọ́mọ ọdún bọ́mọ náà wọ́n ṣàdúrà ẹ̀yin náà lẹ́fẹ̀ẹ́ máa gbàdúrà tí yín náà wà ń jọ Friday tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin ò ṣe dájà ara yín ẹ má lọ mọ́ ẹsẹ̀ ọba mọ́ kẹ́ ẹ wá gbogbo yẹn ẹ máa rọ́nà lọ ẹ ń parọ́ mọ́ bàbá wa Imam ẹ ń parọ́ mọ́ bàbá wa kábíyèsí ẹ ń lọ gbogbo ẹ̀ mọ́sẹ̀ wọn kí ló dé kí ló le tó báyìí ẹ̀yin ò lè alátẹnujẹ yìí ẹ̀yin ọ̀fọ́ agbọ́nùtọ̀ pé ó wà nù yín tó jẹ́ pé bàbá rẹ̀ jẹ́ akápò nínú mọ́sálásí tó jẹ́ ṣe ni wọ́n kó owó jẹ ń gbà yẹn ó wà nù yín náà tọ́ ní bàbá ẹ̀ jẹ́ akápò mọ́sálásí ó kówó jẹ àbí kò sínú yín aṣàgbọ́nùtọ̀ ṣé kò sínú yín ni gbogbo yín yẹn wá ń jáde sí táǹtì ẹ̀ ń sọ̀rọ̀ sí Imam ẹ̀ ń sọ̀rọ̀ sí Imam ẹ̀ ń parọ́ mọ́ Imam defamation of character kọ́ lọ ẹ̀ ń parọ́ mọ́ ẹni ẹlẹ́ni kó jalè
àkọ́kọ́ bẹ̀rẹ̀ tẹ̀ parọ́ mọ́ ìmáàmù gbó jalè tó bá gbé gbogbo yín kú sẹ́wọ̀n. So gbọ́dọ̀ jẹ́ ayé àtijọ́ tí àwọn OPC ṣẹ̀ṣẹ̀ dé ńgbà náà tó jẹ́ pé tó máa gbọ́ pé èèyàn lólè ọ̀n lọ pa ẹnìyẹn ni. Ṣé ẹ fẹ́ kí wọ́n pa bàbá wa ìmáàmù ní kán nítorí pé kí ni kán nítorí wọ́n jalè? Ẹ̀yin olórí ibú ẹ̀dá yìí aṣọ́mọ àlè ní àti gbọ́ bàbá wa kan rí ọ̀hún náà sọ̀rọ̀ yìí. Má ṣàǹfààní tó wà nù wọn lẹni tán fi ń joyè èyí tó lóun jẹ́ ìmáàmù tuntun nínú ààfin yẹn má ṣàǹfààní èèyàn ni àti gbogbo àwọn tó tì wọ́n lẹ́yìn láti dà ló Ògbómọ̀ṣọ́ nílẹ̀ Yorùbá. Tó bá ti rí ẹni tí gboyè ẹnì kejì rẹ̀ láì kú bàbá tún yẹn àdàlúrú ni. Gbogbo Islamic tó support pé ká máa rọ ìmáàmù ìlú lóyè kọ́ba máa fìkan jẹ ọmọ ọ̀run àpá ìdè ni wọ́n. Kọ́ máa pè yín lọ́mọ àlè ọ̀nà ọmọ àlè lẹ́ni tó lọ gba aláwà nílé láàfin. Àṣé gbogbo yín olè ní ọ̀lẹ. Ẹ̀yin tẹ́ ẹ̀ níṣẹ́ lọ́wọ́ ẹ̀dẹ̀ ń dàlú Ògbómọ̀ṣọ́ ẹ̀dẹ̀ ń lọ ẹsẹ̀ mọ́ bàbá wa kábíyèsí lẹ́sẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ ọmọ tẹ́ ń rò pé òótọ́ kọ́ ni wọ́n ń sọ káwọn ọmọ ilé ayélujára fúnra wọn máa jáde síta. Gbogbo wọn tí wọ́n ń jáde látòrí lọ́ba níkà Jamiu àti gbogbo wọn àti àfáàrán dọ̀wọ̀dọ̀ kò sí kankan tó jọ ọmọlé ayélujára nu wọn. Ẹni kọ́ wọn ọmọlé ayélujára jáde síta gbangba báyìí kọ́ máa wá sọ tó bá dùn lẹ́nu wọn. Gbogbo wọn tí wọ́n nà gbogbo wọn tó ń wá láti Kánò ni tó ń wá da ìlú. Ṣebí kápẹ́ńtà ni ìmáàmù tó ń ní ṣebí kápẹ́ńtà ló ń ṣe kọ́ tó lọ mú wá kó ṣàmà wá ẹ̀ ti lọ ìfẹ́sì lé lórí. Ọlọ́run kó ṣàánú Ọlọ́run kó dúró tiwa. Mo eléyìí ẹ̀rí pé ìbínú ni mo fi ń sọ̀rọ̀ tó inú bí mi gan gbogbo kọ́mẹ̀ntì tẹ́ ń kọ́mẹ̀ntì mo kọ́ òde àwa fi ń sọra ni. Wọ́n ní ká mọ́ tún dínú tún dánú téèyàn bá gbìn ló máa ká dáadáa táwa tó ń ṣe nù ìran tiwa làwa ń ṣe aburú náà ń ṣe nù ìran tí ẹkú tí ló lóògùn ni ẹwà máa wá dúkò oògùn gbogbo jọ́dẹ̀ tí sàgbọ̀n náà kó àárín nǹkankan àárín nǹkankan rè mo ń sọra sí ni mo ṣe ń jẹ́ kàbí sọra. Gbogbo wọn ẹ máa kọ́mẹ́ǹtì wèrè ẹ wá gbé kọ́mẹ́ǹtì ẹ máa ẹwò kọ́mẹ́ǹtì kéèyàn máa sọ pé ọmọ ẹ̀dá ẹgbẹ́ òun mùsùlùmí ẹgbẹ́ òun ya wèrè ẹgbẹ́ òun ló lórí wèrè kéèyàn máa ní mùsùlùmí ẹgbẹ́ wọn ti so mọ́ lókùn ẹgbẹ́ òun gangan ni wọ́n so mọ́kùn. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́rọ̀ nílùú òkèèrè ẹ má fi ojú kékeré wo ọ̀rọ̀ yìí. Ẹ̀yin Kristẹni àgbáláyé ẹ má fojú kékeré wo ọ̀rọ̀ yìí. Wọ́n kàn fẹ́ fi ìjẹ́ ẹ̀sìn wọ́n fún ọmọ dá ìjẹ́ ẹ̀sìn sílẹ̀ ni. Wọ́n ṣe ń pariwo mọ́sálásí wọ́n wá ń lọ mọ́ mọ́sálásí lẹ́sẹ̀ olórí ibú ẹ̀dá ni gbogbo wọn. Ẹ rí i pé tó bá máa sọ̀rọ̀ díẹ̀ wọ́n á sọ ilé ayélujára díẹ̀ mọ́sálásí náà máa tún káàsì gbogbo ìtókùlé. Àwọn wèrè ẹ̀dá àwọn aláburú ẹ̀dá. Ẹ má bínú ẹ̀yin fásitì mi pé mo fi bínú sọ̀rọ̀ lẹ́ni bó ti ń ká mi lára ni because àwọn ọ̀dọ́ kéékèèké ẹ̀ níṣẹ́ lọ́wọ́ ni òòrè àwa ti lọ bí iṣẹ́ látàárọ̀ bá a ṣe ń dé láti bí iṣẹ́ wa rèé. Ṣé àwa tá à ń ṣiṣẹ́ lójú méjèèjì tá à ń máa sọ pé abẹ́ báyọ̀ kọjá la máa ní kéde èèyàn kan dúnnú kí kó máa wá gbé ìṣòro ẹ̀ wá. Ẹ̀yin gbèrè ẹ̀dá yìí Ọlọ́run kó ṣàánú wa. Bàbá wa Imam Ògbómọ̀ṣọ́ Ọlọ́run níjó burú fún yín o. Bàbá wa ọba Gandhi kò ní bàjẹ́ fún gbogbo yín lágbára Ọlọ́run méjèèjì aburú ò ní tọ́ sí yín. Gbogbo àwọn tó máa ń ro aburú sí yín laburú máa ṣe. Bàbá wa Èjìdé àti bàbá wa Alhaji Ali Ọlọ́run ní jẹ́ kú o. Ní kú sẹ́rẹ́ ni tó fi ikú ọ̀dọ́ lọ yín yẹn òun ló máa kú kékeré pẹ̀lú ògo t'Ọlọ́run. Ẹ má jẹ́ ẹ gbọ́rọ̀ ọ̀rọ̀ gbogbo ẹni tó ní kẹ́ ẹ kú kékeré ló máa kú lágbára Ọlọ́run ọlọ́lá ìlàhìlàlà ọlọ́lá haúlà wàlà kúwátá. Nítorí t'Ọlọ́run ẹ bá wa subscribe sórí YouTube channel wa Kabi Sanra TV.